màmá. Ẹ bá mi kí màmá wa. Ẹ bá mi k'Àṣàbí. Ọlọ́kọ̀ tó wà wá wáyé. Kí là ń jẹ gbàgbé? Alájà Serifat Yusuf. Kí là ń jẹ gbàgbé rẹ̀ o? Ọlọ́kọ̀ tó wà wá wáyé. Alájà Serifat máa wí pé èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Ọba tí ò dójú àdúrà tì mí. Ọba tí ò jẹ́ àṣetì ó wọ̀rọ̀ mi o. Èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Ọba tí ò dójú àdúrà tì mí. Ọba tí ò já àṣetì ó wọ̀rọ̀ mi o. Èmi sọpẹ́ fún Ọlọ́run ọba. Ọmọ agbolé alágbẹ̀dẹ máa ń pé mo gbára lé ọ, mo gbọ́kàn lé ọ, jọ̀wọ́ má fi mí lẹ̀, mo gbára lé ọ. Mo gbára lé ọ, mo gbọ́kàn lé ọ, jọ̀wọ́ má fi mí lẹ̀, mo gbára lé ọ. Àṣàbí ọmọlé ládòsù ládòwó, èmi aróhùn fáyọ̀ bí ọpẹ́. Èmi aróhùn fáyọ̀ bí ọpẹ́. Ọpẹ́ ló yẹ mí tọ̀sán tòru. Ọpẹ́ ló yẹ mí tọ̀sán tòru. Bẹ́rù bá sọ pé àgbà mi sí. Bẹ́rù bá sọ pé àgbà mi sí. Ọpẹ́ ló yẹ mí tọ̀sán tòru. Àṣàbí máa wí pé Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Ṣèbọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká. Ṣèbọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká o. Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Ṣèbọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká. Àlọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká o. Ọlọ́run tó lẹ́rù ni ó bá mi gbé. Aya Sádìwọ́ lọ́rìn rẹ̀ mọ́ pé ayé òní tìbí ọmọ mú mi. Àmì àṣẹ. Ayé òní tìbí ọmọ mú mi. Ayé òní kí mi kú ìrọ́jú. Láéláé. Ayé òní kí mi kú ìrọ́jú. Ayé òní tìbí ọmọ mú mi. Serifat ní. Ayé òní tìbí ọmọ mú mi. Ayé òní tìbí ọmọ mú mi. Ayé òní kí mi kú ìrọ́jú. Ayé òní kí mi kú ìrọ́jú. Ayé òní tìbí ọmọ mú mi. Ayé Yusuf ó yá mọ̀ dá gọ̀jọ̀gọ̀jọ̀ kárẹ̀ láyé. Ohun mo ṣe mi sọ ọmọ gẹ́gẹ́. Tèmi yé mi. Abiyamọ làbọ̀já gbọ̀rọ̀. Ohun mo ṣe mi sọ ọmọ gẹ́gẹ́. Tèmi yé mi. Bí sọ ọmọ bá jìnnà ó mọ̀ máa jọ́ mi lẹ́nu. Báyọ̀ ọmọ bá wọlé ó mọ̀ máa lé mi síta. Ohun mo ṣe mi sọ ọmọ gẹ́gẹ́. Tí mo ń sọ ọmọ gẹ́gẹ́. Tèmi yé mi. Bísímíláyì bá ń wá. Àrà mọ́ ni mo ti rí. Àrọ̀ yìí mi fi lé mi lọ́wọ́. Ire owó ire ọmọ. Ire àìkú balẹ̀ ọ̀rọ̀. Ire ẹ̀mí gúngùn Àṣàbí. Bísímíláyì bá ń wá. Àrà mọ́ ni mo ti rí. Àrọ̀ yìí mi fi lé mi lọ́wọ́. Alájà Serifat Yusuf. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Wà jẹ́ wọn ọmọ kẹlẹ́dà rẹ̀ kó máa gbọ́ o. Wà jẹ́ wọn ọmọ kẹlẹ́dà rẹ̀ kó máa gbọ́ o. Mo ní wà mú mi sí kẹlẹ́dà rẹ̀ kó máa gbọ́ o. Wà jẹ́ wọn ọmọ kẹlẹ́dà rẹ̀ kó máa gbọ́ o. Mo dé.
bọ̀bọ̀ tìrìbọ̀ bàbẹ̀nu dèjìdá tójò dá àdùkẹ́ bó ṣẹ́yọ̀ bí oṣù pamọ́ tún ti wà létéńté lónìí mo kọ́kọ́ rí bá fọlọ́wọ́n bọba kọ́dá yóò bá ṣẹ̀dá ọ̀run ọba tó lóní ọba tó lànà ọba tó lọ́jọ́ gbogbo Ẹlẹ́dùmarè wo ni wọ́n máa ń fọpẹ́ fún o lórí ayé alájà Serifat Asabi aya Sálíù Ọlárìnrè Yusufu ni mo wá kó o bẹ̀rẹ̀ fún àní jẹ́jẹ́ ni mo wà nínú ilé màmá mi láago mi bá dúró alájà Serifat Asabi o gbogbo ọmọ rẹ pátá wọn pè mí sórí aago wọn ládùúkẹ́ gbéra nílẹ̀ òdìdè wa bá wa kẹ́ mọ̀mọ́ wa wúrà wa adúmáradá rẹwà lóbìnrin èyí fúnjọ wà wá òrìṣà kúnlẹ̀ ẹ̀bọ wọn lẹ́yìn tí ó ṣe bí aláṣà bí wọn ti bí sílé ayé alájà Serifat abiyamọ ń làbọ̀ jẹ́ gbòrògbòrò abiyamọ lọ́jọ́ ògúnlé alábàárò ọmọ níjẹ́ màmá ọlọ́mọ púpọ̀ mọ́ gbóhùn ẹnu mi ó kárẹ́ láyé aya Sálíù Ọlárìnrè ni mò ń pè rí hùn mo pẹ́ ilé ló bá wa owó dẹ́kun lé ló bá wa owó dẹ̀dẹ̀ àní yàrá ló bá wa mọ̀bọ̀ nígbà gèdè ọmọ ló rán mi débi ọmọ ní bá mi kíyà wa koríkòsùn àwa wúrà wa ẹni bí ọkàn wa koríkòsùn mi ni ìyá mi ni wọ́n ní igi àkọ́sí àwọn ìyá wọn ni abiyamọ ń làbọ̀ já gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ dákun máa dàgọ̀ jọgọ̀jọmọ lónìí mọ̀ pé ọ kíkan ọ̀gá rẹ̀ láyé ikú onípa ọ̀run oníjà wa ọtí rárá o Àsàbí o kò sí bó bá ti pẹ́ nílé ayé tó dúró níríbi torí rẹ̀ lójú owó rí mo ní wàá wá dàgbà wá dògbò wọ́n tóbi igi àlọ́yè alájà Serifat Asabi o aya Sálíù Ọlárìnrè ọlọ́run ò nípa ọlẹ́kùn ó sì ní mọ̀sàré ọmọ àwọn ọmọ lónìí wá mọ̀ kí ọbí ológun ẹrú wọn ní kí ọbí ológun ìwọ̀fà wọ́n ní báwa kábíàmọ́ tó ṣe iyebíye lójú àwọn màmá Ṣẹ́gun ládùúkẹ́ bá mi kìyà mi ìyà tó jẹ lórí ọmọ òkèrè rárá ọlọ́sàbí kò sí bá ọba ti pẹ́ nílé ayé tó ní fọwọ́ gbọ́mọ̀ sí màmá ìdáyà ọmọ lọ́lá ó ní kí ó dáadáa ó ní kí ó dáadáa ọládùúkẹ́ wọjọ́ rírí jẹ mọ̀mọ́ mi wojú àìrímù mọ̀mọ́ mi ọlọ́jọ́ kẹrẹ pẹ́bí sùn ló pọ̀ Àsàbí o ọmọ rẹ ní lágbára Olódùmarè ò ní kánjú kú màmá Serif ní mọ́ kí ọgbẹ́ ìjọgbẹ́ ẹjọ́ ó ní kò sí bí n bá ṣe dúpẹ́ tó mi ò lè dúpẹ́ òre tí mọ̀mọ́ ti ṣe nínú ayé òun táwa kádìtù ó ní mọ́ kí ó dáadáa ọlọ́rìṣà kúnlẹ̀ ẹ̀bọ mi ọlọ́lọ́run kékeré mi níyá mi alájà Serifat Asabi Yusuf ó ní lágbára Olódùmarè ó ní wàá yá wàrà ni ò ní yáwó kú Kàbírà tí ní bá mi kíyà mi ó léèyàn tí ó ṣe bí Àsàbí ó sọ wọn gógó àbí tá a bá rọjọ́ kúnlẹ̀ abiyamọ àní tá a rọjọ́ tó tọmọ fódìdí ọdún mẹ́ta Aláṣàbí lágbára Olódùmarè ojú rẹ̀ ò ní rárẹ̀ péjú ní bá mi kíyà mi èyí fún jọ̀wọ́ mi adúmáradán mi ọlọ́pọ̀ ẹwà níyà mi oníwà tútù bí àdàbà ó ní ìyá lágbára Olódùmarè wá jẹun ọmọ nínú owó nínú ọlá o nínú ètètè kú tìjọba lórí ọ̀rọ̀ gbogbo àmínà ní bá ní kíyà mi ọmọ bí ọjọ́ ọmọ lẹ́sẹ̀ bí alárí Ọládùúkẹ́ èjìká ní màmá mi tí ò já sọ ó bọ́ lọ́rùn mi ó jàre ó ní bó o bá wọjọ́ tí màmá ní tọrọ ọjọ́ tàṣàbí ò ní sísì ọjọ́ Àsàbí kásọ̀tà nítorí ọmọ ni ó ní ká lè yàn ká lè yege alájà Serifat àwọn ọmọ rẹ ní máa dúpẹ́ o wọ́n ní máa dúpẹ́ pé okun wọ́n pé kò sí bó o bá ti wá pẹ́ nílé ayé tó wọ́n náà ní fẹ̀yìntì ìsunkún ọmọ wọ́n láyé ò ní fẹ́ gbàbùn wọn lóúnjẹ ẹ̀jẹ̀ wọ́n náà ní ká góńgó sọ́dún o Àsàbí o ayé Ọlárìnrè wọ́n lẹ́ni ẹlẹ́ni ò ní kéré yìí sí ọwọ́ rẹ̀ alájà Serifat wọ́n lọ́lọ́run ó máa wà pẹ̀lú rẹ̀ nígbà gbogbo wọ́n wá ní wàá dàgbà wá dògbò nílé ayé wọ́n gbó bí àgbà kan èyí tó fọmọ owó Sunday lọ́rùn níjọ́ ọjọ́ sí lówú yọ lówú dòókìní wàá dàgbà bí ara àgbà òun ni wọ́n ní àríyá yantiya alájà Serifat Asabi o àríyá yantiya wọ́n ní iná ní ìtàyà náà wọ́n láyé ọmọ fẹ́nu yọ̀ wí tí ẹni lágbára dání wáyé alájà Serifat mo náà ní kùbìrì jẹ́ǹjẹ́ ọ̀tá rẹ̀ ọ̀wá nígbẹ́nu kò lò bówó rìn àwọn ọmọ rẹ̀ sọ pé kò sí bó bá ti wá pẹ́ nílé ayé tó ó ní jẹ̀gùngùn kẹ́yìn ẹ̀rùn wọ́n ní ìwọ ọmọ bẹ ní àwọn ọmọ rí owó bí ìrìn lágbára dání wáyé torí kókókó lárọ̀ tálẹ̀ alájà Serifat
àṣàbí o. àwọn ọmọ rẹ ní ọlọ́run ajá wọn mọ̀ rí ọpẹ́ o. wọ́n ní kí ọlọ́run jẹ́ ní ìrẹ́gùn nílé ayé. wọ́n náà ò nílò gbáyé rẹ nínú nira. àṣàbí o. wọ́n ní gbogbo nǹkan ìdùn ọ nínú ọlọ́run oníjọba ọ nínú jẹ́. wọ́n lọ́jọ́ orí adalẹ́ o. wọ́n ní kẹ́lẹ́dùmarè ọ̀bọ lọ́jọ́ òní bá wà dàmọ́ mọ́ sí fáwọn. alájàsẹ̀rí fàtàṣàbí Yusuf ọwọ́ ìdílé àwọn bàbá rẹ̀. ṣèbéyàn kí mọ̀lẹ́ bàbá ọmọjọ́ ọmọ. àṣàbí èmi mọ̀lẹ́ bàbá rẹ̀. òdìlé Abdulsalam Alao ọmọ ògún ọlẹ́. àṣàbí òrì ọmọ Ikulodo ọmọ tó kú jẹun ọmọ tá a yẹ sọ̀rọ̀ ọmọ rúkú ọmọ rúkú ọmọ rúkúrúkú ẹ̀kọ́ ọmọ òkúta gbẹ́dọ̀jà tí ó tà àtẹ̀yítà gbẹ́dọ̀jà tí ó lówó lórí òun ni bàbá wọn dá sọ fún ni wọ́n ń pè lẹ́gùn. àṣàbí máa ń gbóhùn ẹnu mi ọmọ wọ́sọ̀ kẹ́kẹ́kẹ́ ọmọ wọ́sọ̀ kẹ́kẹ́kẹ́ ọmọ wọ́sọ̀ kẹ́kẹ́kẹ́rẹ́ gbẹ́rẹ́ sáwó ọmọ náà wo tí ń jókèrè ni wọ́n ń pèrè àwọn bàbá rẹ̀. òtùpá fẹsẹ̀ yàgò nígbàlẹ̀ èjì ògógó ní bàbá rẹ̀ tá a gbórí o. onígbórí ti kú lọ́dọ̀ láì bí ẹni ara kan ti ń jíjọ ẹ̀ bọ́ra sàmbàsàmbà kú ògógó ọmọ pọ̀ ti ń jẹ eégún. ògógó ọmọ ta lùjọ fẹ́ ọmọ sàlẹ́jọ́ fọlágbé. àṣàbí o ògógó nìyẹn ọmọ kú láyọ̀ lẹ́jọ́ bàbá yín kú lóko ló dá pọn. òkú dọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn orí mọ̀ kó àpín ni. ará àṣàlẹ̀ àgbòrè ọmọ sá ọmọ ògìdá ọmọ onípò làgbórí o. onígbórí ti kú lọ́dọ̀ láìbí ni wọ́n fi pẹ́. Ikulodo lónìí gbórí Ikulodo lónìí gbórí. Ikulodo lónìí gbórí Ikulodo lónìí gbórí. samba samba gbogbo Ikulodo lónìí gbórí. alájàsẹ̀rí fọ́mọ̀ gbóhùn ẹnu mi bí mo ti ń pèrè àwọn bàbá rẹ̀. ọmọ àwíṣẹ́ wíwo ejígbójú alágbẹ̀dẹ. Iremogun ejígbójú ọmọdé lókìní. àgbẹ̀dẹ mi sùsù lọ́nà tí ire. alágbẹ̀dẹ àtètè kọ̀ níjọ́ ògún kan bí. tiwájú wọn níjẹ́ bá ń kọrin. mo ní ń bá tètè mọ́ sọ́mọ alágbẹ̀dẹ ní bàjẹ́. máa dún lójú máa dún lẹ́nu. máa sá àgbọ̀n sálẹ̀ wóríwórí. àṣàbí o ayọ́yẹ̀kẹ́ oyún òyẹkùnrin. oyún yẹ mi oyún yẹ ẹ̀yà mi ò máa bọ̀rin láfi ìjagun. alájàsẹ̀rí fat máa gbọ́. àgbẹ̀dẹ Iremogun o. kèrèwù mo gbọ́ mo yà lágbẹ̀dẹ. alájàsẹ̀rí fat àṣàbí ẹyọ lẹ́rìn rẹ̀. àgbẹ̀dẹ Iremogun o. kèrèwù mo gbọ́ mo yà lágbẹ̀dẹ. alájàsẹ̀rí fat ayé Yusuf ó tún dilé mọ̀mọ́ tó bí ọlọ́mọ. ó dilé àbẹ̀kẹ́ ọmọ àlàkẹ́ ọmọ ládọ̀sùn ládọ̀ owó. ọmọ níjìgí ọmọ ọkùnrin òṣùpá ni wọ́n pèrè àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ. àṣàbí máa gbóhùn ẹnu mi láṣẹ bí kan tákàn torí ẹjọ́ kọjá bàbá. ọmọ wo lọ́wọ́ òka ọ̀pọ̀lọpọ̀ èrùn. ìjọ ọmọdé ti rìn wọn kẹ́sù. iṣu ya nílé iṣu ya lóko. àṣàbí wọn ti ń pèrè àwọn mọ̀mọ́ rẹ ni. ọlọ́tọ̀ ráwọ̀ ilé rẹ ti ń rà lómi sìn. ìjà olóyún kìlà ọgbẹ́ bí nílé mọ̀mọ́ rẹ. láṣẹ bí kan tákàn borí ẹjọ́ kọjá bàbá. láṣẹ méjì ogun ayé nàkọ̀tẹ̀. aláṣàbí máa gbòkè àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ. mọ̀pọ́ máa jí tó lájàṣẹ́. wọ́n mọ̀lú ẹ̀dùn ọmọ àjà lálá. ọmọ náwó ìyá ó níyàn ọmọ oníkọ́kọ́ o. ọmọ onígbàjẹ́ oògùn. ọmọ abẹ́rẹ́ mú tó ojú ti mú. ọmọ erin jà kéèké ọmọ pẹ́ lóko ọmọ jà. ọmọ ògbójà nìyàn ti jẹ́yé jíde. ó fàdàmọ̀ sí olóhùn ọkọ̀ Ìlọrí. àṣàbí máa gbòkè àwọn mọ̀mọ́ rẹ̀. ó tábàrí bọ́ fowó rẹ̀ gbéyàwó nílé mọ̀mọ́ tó bí ọlọ́mọ. ó ta gbọ́ngàn fún owó rẹ̀ sí. àbọ̀ ìbàrìbọ̀ fún owó rẹ̀ gbẹ̀yìn kẹ́ o. ìgbàsàn mọ̀mọ́ tó bí ọlọ́mọ ó fún owó rẹ̀ sí. ọmọ òróró níyìn ọmọ àjọbọ mẹ̀sìn. aláṣàbí bí wọ́n ti pèrè àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ ni ọmọ ìjàyè Kunrunmi. bàbá rẹ̀ ìjàyè ni mọ̀mọ́ tó bí ọlọ́mọ ìjàyè ni. ìjàyè wádìí púpọ̀ lọ́dọ̀ rẹ̀ àṣàbí sẹ̀rí fámọ́ gbọ́. ọmọ ìjàyè Kunrunmi Ajadi igun. Kunrunmi ti kùn mọ́ lóhun ti kùn mọ́ lẹ́nu. ààrẹ ń pè ọ́ ó dífá o. àṣàbí o fífà rẹ̀ ò bá fọ́ọ̀rẹ́. títà rẹ̀ fọ́ọ̀rẹ́ ń kọ́. ààrẹ rákìtàn ọlọ́rẹ̀ ẹ má dìyẹ wálé. kò jí bẹ́ẹ̀ kò ní o. aládìyẹ ló ṣàgbàkọ̀ nílé mọ̀mọ́ tó bí ọlọ́mọ àti bàbá rẹ̀. aládìyẹ náà gun ààrẹ lọ́ta. bí ààrẹ bá fún ní ládìyẹ sí agbódìdí ẹran lọ́wọ́ ẹni. Kunrunmi àgbọ̀mọ́ o. ààrẹ ọ̀nà kakanfò. ààrẹ
alájà Serifat ó wádìí àwọn ọkọ rẹ̀ ó dilé Saliu Ọlárìnrè Yusuf nílé Àsàmú ọmọ Yusuf oyè báyìí àkọ́ ọmọ ẹkùn tó fi torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ alágbẹ̀sù ọmọ wọn létí kì í jẹ́ ká bẹ̀rẹ̀ ètò kò àṣà bí wọ́n ti ń pèrè àwọn ọkọ rẹ̀ ni ọmọ alákọ̀ọ́lẹ̀ ìwò jíjí ni mo wẹ̀ lákọ̀ọ́lẹ̀ èlé o ọmọ pẹ́kúndẹ́gbẹ́ ọmọ pápópó kíje ọmọ máa lọ́mọ rúbọ kí yeye rẹ̀ ẹ́ dúpẹ́ ọkọ̀ àrùfẹ́ ẹbọ òsìkú àrùdà ẹbọ ọmọ lọ́kọ̀ọ́jẹ́ ọ̀rọ̀ yíyọ̀ bí wọ́n ti ń pèrè àwọn ọkọ rẹ̀ ní àṣàbí ọmọ lásùwúyè ọmọ lásùwúdẹ ọmọ òsúdẹ súbàbà ni wọ́n ń pèrè àwọn ọkọ rẹ̀ ọmọ mo súnmọ́ lábá lógún ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rẹ̀ alásàmú ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rẹ̀ ọmọ Yusufu ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rẹ̀ ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rẹ̀. ọwọ́ tún dídí àwọn ìyàkọ rẹ̀ ọdún ọ̀la pẹ̀kẹ́ ọmọ Kúlódò arìnbí ọmọ jíbọ̀sìn kúlóòwú ọmọ dọ́gbọ́dún ọmọ dọ́gbọ́wò nílé ìyàkọ rẹ̀ ni ọmọ sìn ládé ọmọ rẹ̀ mọ́ta ọmọ àrìnmọ̀tà ọmọ àrìnmọ̀tà ọmọ ẹ̀jìgbàrà ọlọ́kọ̀ tí ń sówó ọmọ ẹ̀jìgbàrà ọlọ́kọ̀ ń ṣe ẹ̀jìgbàrà ìlẹ̀kẹ̀ ọmọ ọ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ọlọ́kọ̀ jabu lójú omi ọmọ lánìí mo kó wọn kákà sàbí mo gbókè àwọn ìyàkọ rẹ̀ òwú náà kódà o òwú náà kódà o bí ẹ̀dọ́wù ẹ bèrè wo òwú náà kódà o òwú náà kódà o bí ẹ̀dọ́wù ẹ bèrè wo. alájà Serifat àṣàbí ayé Yusuf ó kárẹ̀ láyé o mo lọ́mọ lónìí mọ́ kí ọmọ lónìí mọ́ kí ọ ṣe bọ́mọ ní ẹja kẹ́ ọmọ níyì abiyamọ ọmọ ní ìkẹ́ abiyamọ mẹ́bọ́mọ ní owó lédè ní níjọta bá sí nílé o ọmọ ní ẹ̀rà ẹ̀ mọ́ra sọ ọmọ ní ọdí bàbá mi bá sọ ọdẹ kìsà bó bá dọ̀ọ̀la ẹja tọmọ aládùúgbò nítorí oníkọ nítorí ọ̀làní àṣàbí mo kí o kú oríire ọmọ lónìí kì ó dáadáa àṣàbí o ọmọ lónìí ìsà ọkùnrin rẹ̀ owó mo pẹ́ lágbára Olódùmarè ò ní tẹ́wọ́ rẹ̀ gbọ́mọ̀ sí gbogbo ọmọ pátá mo jíṣẹ́ rán mi aládùúkẹ́ lèmi jẹ́ ọmọ wọn ní kútọ́ ọ̀nù ọmọ tàbí ẹni ká kòtò magun kẹ́tẹ́kẹ́tẹ́ roku máa gẹ̀sìn bọ̀ wálé alájà Serifat àṣàbí ayé Saliu ọmọ Yusufu ó kéré lẹ́yẹ o ayé Saliu Ọlárìnrè mọ̀ pé ayé òní tìbí ọmọ mú mi àmì àṣẹ ayé òní tìbí ọmọ mú mi ayé òní kí mi kú ìrọ́jú láéláé ayé òní kí mi kú ìrọ́jú ayé òní tìbí ọmọ mú mi Serifat ní ayé òní tìbí ọmọ mú mi ayé òní tìbí ọmọ mú mi ayé òní kí mi kú ìrọ́jú ayé òní kí mi kú ìrọ́jú ayé òní tìbí ọmọ mú mi. ayé Yusuf ó yá mọ̀ dá gọ̀jọ̀gọ̀jọ̀ kárẹ̀ láyé ohun mo ṣe mi sọ mọ́kẹ́.